babaláwo náà ń pè láàfáà, àfáà náà ń pè ní babaláwo. Babaláwo làfáà, àfáà ní babaláwo. Tẹ́ bá rẹ́ni tó ń pè láàfáà, àfáà babaláwo ni. Ẹ má jẹ́ kẹ́nìkan ó tàn yín jẹ. Tó bá kàwé ara wa mọ̀ bá ṣe ń fọtí ń lẹ ẹbu, àmọ̀ bá ṣe ń pàyájọ́, àmọ̀ bá ṣe ń pọfọ̀, adára wa mọ̀ tá a bá ríra wa, tá a bá dé ta là ń ṣàpọ́nlé ara wa, tá à ń pera wa láàfáà. Àfáà kan lẹ̀ ń wò yìí. Ẹ bá ń bi àfáà yìí léèrè pé ṣé àyà ti tán nu Kùránì ni àbí súrà ti tán nu Kùránì tó jẹ́ pé àyájọ́ lókù tó fi ń ṣàdúrà fáwọn èèyàn lórí stage. Àwọn Barrister, àwọn Wasiu Ayinde tán lo iṣẹ́ yìí, wọ́n fi lo iṣẹ́ ni wọ́n fi lo ẹbu ni. Wọ́n ní tán bá lo ẹbu yìí tán, wọ́n ní ká fi kọrin síta ni. Kí ló wá kan àfáà tó jẹ́ pé kò rí àyà kàánú Kùránì mọ́, tó jẹ́ pé àyájọ́ lókù tó fi ń ṣàdúrà fáwọn èèyàn. A mọra wa tá a bá ríra wa, a jọ ń jókòó tá a jọ ń ṣèpàdé, a jọ ń jókòó tá a jọ ń sọ̀rọ̀, a jọ ń jókòó tá a jọ ń sọ̀rọ̀ awo. Ìtaná lè dé kán máa pera wọn láàfáà olójú ẹni tán lè tàn jẹ. Má jẹ́ kẹ́nìkan ó tàn ọ́ jẹ. Àfáà ni babaláwo, babaláwo làáfáà. Kò sí yàtọ̀ nínú wa pàápàá. Ẹ̀yin náà gbọ́n tá àfáà yìí ń wí. Ṣé inú Kùránì ní kinní yìí wà ní àyájọ́ yìí àbí inú ẹsẹ̀ Ifá? Ẹ̀yin náà farabalẹ̀ gbọ́. Aláṣẹ́wù jẹ́mi ni kí n gbọ́. Aláṣẹ́wù ewé ayò ewé tún méje.